أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أكي الله إذا كنت جاكي وكل سكي كان الله أكبر الله أكبر أفي كيكي تيالون أفي كي النبي ومحمد صلى الله عليه وسلم أفي النبي ومحمد صلى الله عليه وسلم أفكي مولانا الشيخ آدم رضي الله تعالى عنه وأمثاله قال ما سبوا كوا جوا آمين àwọn wọ̀nyí àfi wọ́n kí baba Alágége tòní أدام الله حياته baba wa mudirul Markaz أدام الله حياته wa zahir abna'i sheikh kọ́lọ̀ mọ́sàbá wa ṣàlékún dáadáa wọn. آمين bàbá wa Alfa Nla. أدام الله حياته bá a wí lẹ́ẹ̀kan sí. أدام الله حياته ọlọ́mọ́sà jẹ́ kí a rí bàbá pẹ́. آمين ó jẹ́ kí àmì yẹn lò òkè jù báyìí lọ. آمين torí ń bi kí bàbá pẹ́ yẹn ibẹ̀ ni oríire ti wá wà. lè anáhu la yazalu yurshiduna wa la yazalu yurabbina tarbiyatan hasana. ọlọ́mọsà jẹ́ kárí bàbá pẹ́. آمين àwọn ìyá wa àgbà أدام الله حياتها ẹ dákun ẹ wí dáadáa. أدام الله حياتها Ọlọ́run ní kí ìdùnnú yìí náà ó tún máa ṣojú wọn. ọlọ́mọsà jẹ́ wo fíìmù yìí pẹ́ o. آمين gbogbo ìkàlẹ̀ ni mo kí. èyí tí ó máa jẹ́ ọ̀rọ̀ ní ṣókí gẹ́gẹ́ bí dókítọ̀rù wa Habibullahi bí wọ́n ti sọ pé gbogbo nǹkan pátá ní dáadáa lọ́lọ́run ní ká máa rí mú lára bàbá látara àníyàn rí. bàbá wa Alfa Nla أدام الله حياته tó bá jásí pé ìwọ fẹ́ lọ sí jánibul kìtàbà bàbá tó fún wa ní àwòkọ́ṣe. إن شاء الله bàbá wa nú àwọn al-muhallifun àwọn àfa àkọtìrà tó bá jásí pé jáníbù kakọ máa ń kéwú á bá bàbá wájú ni tó bá jásí pé jáníbù ká ṣe wáàsí nígbà tá a ti wà ní ruwag ní wúlá ìdàdíyà ni bàbá ti máa ń fi pákó lé wa lọ إن شاء الله àbí báyìí rò pé mo dání bàbá ni wọ́n kọ́ wa bí wọ́n ti ń di máìkì wọ́n jẹ́ kó yé wa pé èèyàn kì í di máìkì bọ̀nu wọ́n gbé wálé díẹ̀ báyìí ni ala kulli fanni ni bàbá jẹ́ kó yé wa pé wáàsí mẹ́ta ni alẹ́ wọ́sẹ̀lẹ̀ الوعظ الحر bàbá jẹ́ kó yé wa pé wáàsí tá ń wò yẹn ìjọ tí wáàsí àmọ́ gbóná wa o tó yẹ pé gbígbóná ni ìwọ tọ́lọ́hún bá wá ní pé kí gbígbóná yìí ta bá ó mọ̀ pé nǹkan ta bá o. الوعظ البارد ìgbà míì sì ń bẹ wáàsí tútù ń bẹ yóò máa ṣe déédéé ara kó wá ni àmọ́ rẹ́rìn-ín àmọ́ tàkìtì ó bá wa lára múnú ni èyí tó gbóná ojú máa ń fa ojú ro. والوعظ المعتدل wáàsù ni mo tẹ́lẹ̀ kò gbóná jù kò tútù jù alábùlànù ọba gbóná ó tún ọra bùn kankan là á kó lè bá a ṣe déédéé ẹni tó ń ṣe é fún òun ló fà á tí Màáwíyà tó rọ́kànnú àwọn òṣìṣẹ́ rẹ̀ pé ó mọ bá ti mọ̀ ṣe ayé tá a sì mọ̀ rí ṣe wọ́n á sọ fún un pé. لا ينبغي لنا أن نسوس الناس سياسة واحدة. bàbá báwọn èèyàn sọ̀rọ̀ gbogbo wa gbọ́dọ̀ máa lo sísítẹ́ẹ̀mù kan náà ká máa lo òṣùbù kan náà. لا نليل جميعا فيمرح الناس في المعصية. لا نلين جميعا gbogbo wa gbọ́dọ̀ rọ̀ kí gbogbo wa wà lórí àlùwàzù libárídù kó kàn máa tutù
tí gbogbo ẹ bá tutù fàyẹ́mùra ànáàsù. fil ma'siyah. àwọn èèyàn ò ní jáwọ́ kúrò níbi tó kù díẹ̀ káàtó. ولا نشتد جميعا فنحمل الناس على المهالك. gbogbo ẹ bá bẹ̀rẹ̀ sí nílé tí ẹ gbé wá sí nílé ní gbogbo ìgbà bó bá ti le jù àwọn tí wọ́n ń gbọ́ gan á padà lálàsẹ̀ wọn. ولكن أنت تكون للشدة والغلظة. ó máa bá ti máa ṣe antatakunu lè ṣí dá wa lè gèlè sọ ìwọ jẹ́ kí tiẹ̀ yẹn kó le torí àwọn tí wọ́n nídìí èyí tó le. وأكون أنا للرأفة والرحمة. ọ̀wá rí èmi ó máa ṣe ráfà wà ráhàmà bí wọ́n bá ti jù tó bá ti le èmi ó bá wọn wọ́n omi sí pé kì í ṣe pé kò fẹ́ràn yín kì í ṣe pé ń bá yín jà yín ti ń sọ ni pé bó ti jẹ kórì ni bó ti jẹ kórì ni. Insha Allah. bó ṣe wá sí kan ní Sunday tó kọjá ọ̀pọ̀lọpọ̀ kọ́ọ̀lù ló wá àwọn àfáà méjèèjì tí Ọlọ́run ní kí wá sí yìí kọ́ ya lọ́dọ̀ wọn wàláyì wọ́n hùwà ìjọmọlúàbí èmi lèmi náà wá ń wò yí pé inú ẹni tí kì í fẹ́ gba wáàsí làfà ò ní wáàsí gẹ́gẹ́. Insha Allah. àwọn ti rò pé àwa là ń ṣe fáwọn èèyàn ẹ̀ sì wá ṣe fáwa àmọ́ Ọlọ́run ní kí àwọn àfáà méjèèjì yìí ó gbà gbogbo wa la mú àfáà wa fọ́rìn àfáà àjọ sọ̀rọ̀ lẹ́yìn tí mo ṣe wáàsí yẹn tán ọ̀rọ̀ tẹ́ sọ yìí àwọn ń fi kíní yìí ṣàṣàlátù ni àmọ́ kọ̀ọ̀kan bí tẹ́ sọ yẹn lóòótọ́ làwọn mọ̀ pé haraka yẹn ti pọ̀ ju táwọn ń wí lọ àwọn ó sì ṣàtúnṣe. Insha Allah. èmi náà ni mádìwù tẹ́ ń ṣe yìí kò sí tó ṣe iná sọ̀lá gbogbo wa sì là ń gbádùn rẹ̀ àfàwọ̀ bá ń tiẹ̀ wí kí n gbọ́. يا من عرفت محمدا بكماله وجلاله وخصاله وجماله يا مؤمنون بأن أحمد مرسل صلوا عليه وسلموا تسليما على المصطفى صلوا فإن صلاته أمان من الآفات والنكبات إن الصلاة على النبي دعاه إن الصلاة على النبي دعاه إن الصلاة على النبي دعاه. iná sọlá àwọn ṣe asfu tá ni mo ló tiẹ̀ da tún lè pè ní wákìfù gan amáraka yìí ni kẹ́ ẹ bá wọn. iná sọláàtà. bàbá dẹ sọ̀rọ̀ dáadáa wàláyà àfa sọ̀rọ̀ dáadáa ṣé ẹ rí pé tí wọ́n ṣe yẹn ó dijọ́ tírú ẹ̀ bá kan èmi náà tán bá ṣe fún mi sẹ́mi náà ó gbà bọ́ ti gbà ní. Allah. abákejì àfọ ní gàmùkánà gàmùṣáṣà àfa náà pé àwọn náà fi ìjọmọlúwàbí hàn àwọn ni wàlẹ́ wọn ó da ẹ má bínú kí ni ìtumọ̀ gàmù tọ́ọ̀bà gàmù sókè ó ní táwọn fi gbèrò ni pé ẹ mọ gàmù sókè ni pé ẹ mọ lòkè ẹ ní gàmù wálẹ̀ ẹ ní wálẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ àmọ́ tìyín tẹ́ fi kún ẹ dákun ẹ yọkù ń bẹ̀ kọ̀ da torí pé gbogbo ayé ń kọ́ ni wọ́n ń wò wá àti àwa àti àfa àfọ́rìn àti Alagoosy kọ́lọ̀ ń kó mọ́sà tún gbogbo wa ṣe subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin. ọmọ Al-Khaleely ní gàmù wálẹ̀ o àlùbákà wa fún aláwájú Ọlọ́run. aminu. àdúgbò fọlọ́run bí dáa ti kéwù àwa dúpẹ́ kádàrá rẹ̀ tó kọ́ sínú ayé wa ṣàlékún àánú fún.